Àwọn àáfàá ṣètò ìsìnkú Awujalẹ nílé ẹ̀ níjẹ̀bú òde. Díẹ̀ ló kù kí ìjà bẹ́ láàrin àwọn Ṣọja àti àwọn Oniṣẹṣe. Ọ̀kan nínú ọjọ́ tí kò yá gbàgbé bọ̀rọ̀ ní Monday ọjọ́ Ajé ọjọ́ 14 oṣù keje ọdún 2025 ìyẹn lánàá òde. Ọjọ́ náà ni wọ́n sìnkú ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà Awujalẹ ilẹ̀ Ìjẹ̀bú, ọba tó jẹ láti ọjọ́ kejì oṣù kẹrin ọdún 1960 tó sì wàjà ní ọjọ́ 13 oṣù keje ọdún 1925 lẹ́yìn tó ti lo ọdún 95 nípò ọba. Èyí ni kò ṣe ya àwọn èèyàn lẹ́nu nígbà tí wọ́n rí èrò lásán sì kọ́ ogunlọ́gọ̀ àwọn èèyàn ńláńlá ni. Ṣé àwọn gómìnà gbogbo tí wọ́n ti ṣèjọba ní ìpínlẹ̀ Ògùn lèèyàn yóò sọ ni àbí àwọn èèyàn jàǹkànjàǹkàn lórígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà? Bẹ́ẹ̀ ni ọ̀gọ̀rọ̀ àwọn ọba aláyé dá ọ̀pá àṣẹ wọn jọ. Nígbà tí wọ́n sì tò àwọn ọ̀pá àṣẹ náà kalẹ̀, ó yí gbogbo agbègbè ńlá ilé ọba náà ká ni. Ọmọọba Dàpọ̀ Abíọ́dún, gómìnà ìpínlẹ̀ Ògùn, ló ṣáájú àwọn olùgbàlejò torí òkú náà kì í ṣe òkú Ìjẹ̀bú Òde nìkan, òkú gbogbo ìpínlẹ̀ Ògùn ni. Bí Dàpọ̀ Abíọ́dún ti wà níbẹ̀, bẹ́ẹ̀ ni Ìbíkúnlé Amósù tíyàwó ẹ̀ ṣojú, Gbẹ́ngà Daniel tó wá fúnra ẹ̀ àti Àrẹ̀mọ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, àwọn tí wọ́n ti ṣèjọba ìpínlẹ̀ náà láti 1999. Aliko Dangote, ọkùnrin tó lówó jùlọ ní gbogbo Áfíríkà, ló ṣáájú àwọn èèyàn ńláńlá tí wọ́n wà níbi ìsìnkú ọ̀hún, tí gómìnà Babájídé Sanwó-Olú sì ṣáájú àwọn míì tí wọ́n ti wá láti ẹ̀yìn odi. Àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ ilẹ̀ Ìjẹ̀bú ní kí ló ṣubú ti àwọn, gbogbo àwọn olórí ẹgbẹ́ ló wà níbẹ̀, bẹ́ẹ̀ sì làwọn tí wọ́n lààmìlàaka láwùjọ. Bí wọ́n ti gbé òkú náà kúrò láàfin tí wọ́n ń gbé la ìlú yá, bẹ́ẹ̀ ni gbogbo èèyàn ń tú jáde. Wọ́n ń tú jáde ní ogógún, ọgbọọgbọ̀n, ogójì, àádọ́ta títí lórí ọgọ́rùn-ún àti jù bẹ́ẹ̀ lọ. Ariwo kábíyèsí ni gbogbo wọn ń pa, tí àwọn tí wọ́n mọ oríkì ọba náà ń kì í ní mẹ́sàn-án mẹ́wàá. Ọ̀gbágbá Gbọ́tẹ̀wọlẹ̀, ọmọ Aníkìláyà Sáàgùn àti àwọn oríkì bẹ́ẹ̀ lọ. Àmọ́ àwọn aláàfáà ni wọ́n ṣáájú òkú náà tí wọ́n sì ń ṣe láìlà ìlàlà bí wọ́n ti ń gbé ọba náà lọ. Ṣé wọ́n ti ọjà ńláńlá mẹ́ta ìlú náà, ìyẹn àwọn ọjà Ìta Alẹ́, Ìta Òṣù àti Òkè Ajé, gẹ́gẹ́ bí àṣà pé bí ọba ńlá bẹ́ẹ̀ bá lọ wọ́n gbọ́dọ̀ ti ọjà pa ni. Nígbà tó jẹ́ láyé ọjọ́ òun, ọba ló lọ́jà. Ilé ọba Adétọ̀nà tó kọ́ fúnra ẹ̀ yàtọ̀ sí ààfin tó jẹ́ ti gbogbo ìlú. Ilé náà tó wà ní Ìgbẹ̀bà ni wọ́n gbé ọba náà lọ. Níbẹ̀ ni àwọn àlejò rẹpẹtẹ sì ti wà tí wọ́n ń dúró de òkú ọ̀hún. Lára àwọn tí wọ́n ti wà níkàlẹ̀ ní igbákejì olórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀, ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò, igbákejì gómìnà Ògùn Aláàjà Náìmọ́tù Sàlàkọ́ Òyedélé, sẹ́nẹ́tọ̀ Salisu Shuaibu, sẹ́nẹ́tọ̀ Ọlámilékan Adéọlá Yáyì, sẹ́nẹ́tọ̀ Adégbénga Káká, olórí ọmọọba Ìjẹ̀bú Wàsíù Àyìndé Marshal, olórógun Sànní Kúkù, alága ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn Olúwadáìsí Elémidé àti àwọn èèyàn ńláńlá bẹ́ẹ̀ lọ. Nígbà tí wọ́n gbé òkú náà dé tí àwọn aláàfáà sì ń ṣètò bí kinní náà yóò ti lọ, nígbà náà ni ariwo ńlá níta lọ́hùn-ún. Àwọn Òṣùgbó, àwọn aláwo ìbílẹ̀ tí wọ́n jẹ́ Oníṣẹ̀ṣe ti dé. Gẹ́gẹ́ bí ìṣe àti àṣà, wọ́n wá ṣe orò ìkẹyìn fún kábíyèsí ni. Ṣé tí kì í bá ṣe pé Awujalẹ fúnra ẹ̀ ti yí nǹkan padà kó tó kú ni? Òkú ọba kì í ṣe òkú gbangba. Ó dìgbà tí àwọn aláwo ìlú bá ṣe oríṣiríṣi ètùtù kí wọ́n tilẹ̀ tó kéde ikú ọba rárá. Ohun tó jẹ́ kí àwọn olóṣùgbó náà wá nìyẹn, nígbà tí wọ́n rí i pé wọn kò rí àyè dé ọ̀dọ̀ ọba náà láti ìgbà tó ti kú. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ti di wàhálà tẹ́lẹ̀. Ìyẹn kó tó di àsìkò yìí rárá ni o. Awujalẹ tó wàjà yìí ló ti lóun kò fẹ́ ìwà àwọn Òṣùgbó tí wọ́n ń hù nígbà tí ọba tàbí ìjòyè ńlá kan bá kú. Ó ní ìwà tí wọ́n ń hù àti bí wọ́n ti ṣe máa ń ṣe òkú àwọn èèyàn yìí kò dáa, kò sì bá ètò ìgbàlódé mu. Òun ló bá pe gbogbo àwọn ọba Ìjẹ̀bú jọ nígbà tó sì di ọjọ́ 28 oṣù kejìlá ọdún 2016. Àwọn ọba kan pẹ̀lú Awujalẹ fẹnukò pé àwọn ò ní gba àwọn Òṣùgbó láyè mọ́ láti máa sìnkú ọba lọ́dọ̀ tàwọn. Ṣùgbọ́n àwọn ọba kan ò gbà o. Ọ̀rọ̀ náà sì di èdè àìyedè
tí àwọn ọba tí kò gbà yìí sì ń pariwo Awujalẹ kiri pé òun ló fẹ́ da ètò abínibí àwọn Yorùbá rú o, àti pé nígbà tó fẹ́ jọba tirẹ̀ tó jẹ́ ètùtù àti orò ni wọ́n fi gbé e dépò, tó wá dépò náà tán tó torí pé òun ti ń darúgbó lọ tó wá kọ̀yìn sétò náà pé òun kò fẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ sin òkú tòun. Àmọ́ alágbára ọba ni Awujalẹ. Gbogbo àwọn ọba tí wọ́n lòdì sí ètò tó ń ṣe yìí kọ̀rọ̀ ni wọ́n ti ń sọ o, wọn ò tó bẹ́ẹ̀ láti sọ ọ́ lójú ẹ̀ ní gbangba. Àbí o ti rójú ẹkùn sí tí ó wàá sọ pé ewúrẹ́ tiẹ̀ sọnù. Àmọ́ ọ̀rọ̀ náà kò rọrùn bẹ́ẹ̀ rárá, nítorí kíá ló ti hàn káàkiri ibi gbogbo ní ìpínlẹ̀ Ògùn, kì í ṣe ti Ìjẹ̀bú nìkan mọ́, bẹ́ẹ̀ ló di ọ̀rọ̀ Yorùbá pàápàá. ń làwọn oníṣẹ̀ṣe bá tako Awujalẹ, àwọn èèyàn ńlá míì pàápàá sì bá wọn dá sí i. Wọ́n ní kò dáa kí ọba kan bá àṣà àtìṣe àwọn Yorùbá jẹ́. Ohun tí Awujalẹ kọ́kọ́ sọ ni pé wọn ò gbọ́dọ̀ jẹ́ kí àwọn oníṣẹ̀ṣe tàbí olóṣùgbó sìnkú ọba kankan níbikíbi nílẹ̀ Ìjẹ̀bú. Àmọ́ nígbà tí ariwo náà pọ̀, Awujalẹ tún kinní náà sọ pé ọba tó bá fẹ́ kí wọ́n sin òkú òun ní ìlànà àwọn olóṣùgbó tàbí ti ológbò ni kò sí ohun tó burú ń bẹ̀ o. Àmọ́ ọba tí ò bá ti fẹ́, tó bá jẹ́ ó ní ẹ̀sìn tó ń sìn, kí wọ́n sìn nílànà ẹ̀sìn tirẹ̀ ni. Síbẹ̀ àwọn oníṣẹ̀ṣe ò gbà. Wọ́n ní ọ̀ràn kọ́ ni wọ́n fi ń jọba. Ẹni tó bá ti jọba ti mọ̀ pé àṣà àti ìṣe àwọn èèyàn òun lòun wá tọ́jú. Fún ọba kan láti fi ìlànà òṣùgbó jẹ kó wá débẹ̀ kó ní òun kò fẹ́ òṣùgbó mọ́, ìwà ìkà àti ìmọ̀tara ẹni nìkan ni. Níbẹ̀ ni ọ̀rọ̀ náà ti pakasọ, tí Awujalẹ àti àwọn ẹlẹ́sìn dúró sí ẹ̀gbẹ́ kan, tí àwọn oníṣẹ̀ṣe àti àwọn tó fẹ́ràn àṣà náà sì dúró sí ẹ̀gbẹ́ kejì. Ó wá di ohun tí wọ́n ń tahùn síra wọn. Wọ́n fa ọ̀rọ̀ náà títí wọ ọdún 2020 ní o, nígbà tí aṣòfin kan Akeem Balógun sọ ọ̀rọ̀ náà di àbá tó gbé síwájú ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Ògùn pé kí wọ́n ṣòfin pé ẹ̀sìn tí ọmọ ọba kan bá ń sìn ni kí wọ́n fi gbé adé kárí ẹ̀, òun náà ni kí wọ́n sì fi sìnkú ẹ̀ nígbà tó bá kú. Àwọn èèyàn kan sì sọ pé Awujalẹ ló fìwé náà rán sílé ìgbìmọ̀ aṣòfin. Láyé ìgbà tí Ọlákúnlé Olúọmọ ń ṣe olórí ilé ìgbìmọ̀ aṣòfin náà ni, nígbà tó sì di ọjọ́ 4 oṣù kẹta ní 2020, wọ́n ka òfin náà níwájú ìgbìmọ̀. Ohun tó sì ya àwọn míì lẹ́nu ni pé ọ̀pọ̀ àwọn aṣòfin ni wọ́n tẹ̀lé Awujalẹ. Ibi tó fẹ́ ni àwọn náà fẹ́. Wọ́n ní òfin dáadáa ni pé yóò tún nǹkan ṣe nípínlẹ̀ Ògùn ni. Wọ́n ní wọ́n bá bẹ̀rẹ̀ ìjíròrò lórí òfin yìí o. Àmọ́ àwọn èèyàn náà dìde, wọ́n dìde gan-an. Àwọn oníṣẹ̀ṣe ń wá lọ́tún lósì, wọ́n wá ká wọn mọ́ ilé ìgbìmọ̀ aṣòfin tí wọ́n sì ń pariwo pé ohun tí Awujalẹ fẹ́ ṣe fún wọn ní ìpínlẹ̀ Ògùn àti fún Yorùbá kò dáa. Ọ̀rọ̀ náà le gan débi pé wọ́n kọ́kọ́ pa á tì ní 2020 yẹn kí wọ́n tó tún wá bẹ̀rẹ̀ ní 2021. Olúọmọ, ìyẹn alága ilé ìgbìmọ̀, ní láti ní kí gbogbo èèyàn tó bá nífẹ̀ẹ́ sọ̀rọ̀ náà máa fìwé ránṣẹ́ sáwọn tàbí kí wọ́n máa wá ṣàlàyé lọ́dọ̀ àwọn. Ó sì fààyè ìfìwéránṣẹ́ náà sílẹ̀ títí di ọjọ́ 23 oṣù keje ní 2021, níbi tí wọ́n bá ọ̀rọ̀ náà dé nìyẹn. Àmọ́ o, nígbà tí wọ́n fà á lọ tí wọ́n fà á bọ̀, àwọn aṣòfin fọwọ́ sí òfin náà níparí ọdún 2021. Wọ́n sì taari ẹ̀ sí gómìnà Dàpọ̀ Abíọ́dún. Nínú oṣù kínní ọdún 2022, lọ́jọ́ 10 oṣù náà, Dàpọ̀ Abíọ́dún gbé àbádòfin náà lọ sí ààfin Awujalẹ, Síkírù Adétọ̀nà. Ó sì bu ọwọ́ lu òfin náà níwájú ọba náà. Kínní náà sì di òfin wọn ní ìpínlẹ̀ Ògùn títí di àkókò yìí. Bó sì tilẹ̀ jẹ́ pé awuyewuye kò tí ì tán lórí ẹ̀ títí dòní o, ọ̀pọ̀ ọba ló faramọ́ ohun tí Awujalẹ ṣe o, nítorí wọ́n ti mọ̀ pé tí àwọn náà bá kú, kò sí òṣùgbó tàbí aláwo tí yóò dé ibi òkú àwọn. Ohun tó sì ṣẹlẹ̀ níbi ìsìnkú Awujalẹ Síkírù Adétọ̀nà rèé, ìyẹn lánàá òde. Àwọn olóṣùgbó Ìjẹ̀bú Òde yìí kò gbà pé àwọn ò gbọ́dọ̀ ṣe orò fún Awujalẹ, nígbà tó jẹ́ ohun tí ọba náà fi gorí àlééfà nìyẹn. Ìdí èyí ni wọ́n ṣe lọ. Ṣùgbọ́n nígbà tí wọ́n débẹ̀, àwọn Ṣọja ló dènà dè wọ́n, wọn ò jẹ́ kí wọ́n wọlé. Lóòótọ́ ni wọ́n ti wọnú ọgbà, àmọ́ àwọn Ṣọja wọ̀nyí sáré súnmọ́ wọn, wọ́n sì bẹ̀rẹ̀ sí tì wọ́n jáde, wọ́n sì ń ranjú mọ́ wọn. Wọ́n ń halẹ̀ pé tí wọ́n bá pẹ́ kí wọ́n tó jáde sí títì, nǹkan yóò dáhùn lára wọn. Àmọ́ lẹ́yìn tí àwọn olóṣùgbó náà ti lọ, kò sí wàhálà kankan níbi ìsìnkú Awujalẹ o, nítorí lèmọ́mù àgbà Ìjẹ̀bú Òde fúnra ẹ̀, Sheikh Muftideen Àyànbádéjọ, ló ṣáájú ìrun jánásà tí wọ́n kí sí òkú lára. Lẹ́yìn náà ni wọ́n sì gbé Awujalẹ gbìn bí èbù. Ọba ńlá náà wọ mọ́tò ilẹ̀ lọ.
ní 1962 ní ìrìn àjò orí oyè yìí bẹ̀rẹ̀ ó sì parí ní 2025. ìtumọ̀ èyí sì ni pé gbogbo ohun tó bá níbẹ̀rẹ̀ náà ni yóò lópin. má fọ̀run yọ̀ mí, kò sẹ́ni tí ò ní kú o. ikú yóò pa ẹni à ń pè, yóò sì pa ẹni tó ń pe ni. ìgbà tí kálukú bá dé òpin iṣẹ́ tirẹ̀ náà ni yóò ṣíwọ́. nítorí ilé ayé ò ṣe tẹnìkan. Síkírù Adétọ̀nà ló lọ o, Awujalẹ ò lọ ibì kankan. Ọláyíwọlá alága tó wà níbi ìsìnkú Awujalẹ ló ròyìn ọ̀rọ̀ náà fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. ẹ kú aláfẹ́ra kù lẹ́ẹ̀kan sí i.